tó bá yá ń sìn ó máa dàbí pé èèyàn nífẹ̀ẹ́ nìkan èèyàn drag ẹnìkan kí làlájì Taiye Currenc kí náà fẹ́ fi gbogbo orúwà ìṣe ń sìn kí náà ní ìdí ẹ̀ fún ẹ̀yin kan yìí lẹ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹlẹ́sìn mẹ́ta lẹ ń ṣe pé yàtọ̀ sí ìyẹn o ẹ tún ní fánú lé pé yàtọ̀ sí ìyẹn again ẹ tún ní Ògún táwọn èèyàn máa ń bá yín bẹ́ ajá fún tẹ́ ń sanwó fún wọn nítorí pọ́bọ orin tí wàá jáde sí tó ní tóun bá jí ifá òun lòun máa ń kí kíní kan tí gbogbo ẹ̀ ń hot táwọn èèyàn bá fà á online lọ́wọ́ ní Currenc tí wàá jáde pé tóun bá jí tòun o ọlọ́run òun lòun máa ń kí ta ló mọ́nú gbogbo yín èwo ní karamọ́ kíní gan èmi ò fọ́ fún gbogbo orúwà báyìí jàre ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like ẹ dẹ̀ share ẹ wo fídíò mẹ́tẹ̀ẹ̀ta ń bí báyìí kí lẹ mí. ṣé wọ́n lè ní gángan ọmọ mùsùlùmí ṣùgbọ́n bàtà lọ́kọ̀ ni mí mo ṣẹ̀ṣẹ̀ ṣe mo ṣe Christianity mo tún ṣe Muslim mo tún ní Ifá mo tún lọ gbogbo onílé wa ẹni bí ilé ìṣe òní tọ́lé mo tún lọ́gbìn abọ́lé yéésù kò tó máa gbàgbá lọ́wọ́ mi ẹlọ́bí wá sí oúnjẹ ní dáadáa mo lóògùn ọmọ ṣe èdè mo ní Fá lọ́dọ̀ nọ́mbà mi yá wọn bẹ sí wọn jẹ́ mo dé lọ wúrà abọ́lé yéésù kò lọ́dọ̀ bí àpolókùn dúdú náà wọn lọ wúrà lọ́dọ̀ ní bẹ́ẹ̀ bá dé ní sinú èmi bẹ́ẹ̀ bá ń bẹ̀. Ojú ló ń tẹ̀ yín ọkùnrin bí láti express feelings. Ẹnì kan sọ fún ìjọba olódùwà ó ní mo fẹ́ kó ṣe ìtàbíù. Mo ní ìtàbíù méjì ni ó ní bá ṣe pẹ̀lú ọlọ́gùn kó o ní láì mọ́ olóògùn níbí ìpínlẹ̀ ìdílé ìfẹ́ mi sọ́wọ́. Bí mo fi pa bí mo fi ṣàkúrú. Ìlọsíwájú mi sí lófin ilé ìfẹ́ wa torí ẹ̀kọ́ ìlọ pé ní tí mo di ọ̀rọ̀ ìfààní mo di ọ̀rọ̀ òrìṣà tó ní bá òun làjídí tèmi sáré pé káyé tèmi ọ̀tá jíjí tí mo jí ìfààní mo di ọ̀rọ̀ òrìṣà tó ní bá òun làjídí o tèmi sáré pé káyé tèmi lẹ́yìn ò bá lọ́wọ́ táyé ò bá dá méjèèjì ò dá lẹ́yìn ò tiẹ̀ lọ́wọ́ apájẹ́ kó ní lọ́rùn kó wà tó tébù tẹ́lẹ̀ wà ní méjèèjì yẹn ò dá lójú ọ̀sán pé jíjí tó jẹ́ ìfà àbúrò kí wọ́n òrìṣà tó ní bá òun láti kí tèmi sáré pé ayé tèmi ọ̀tá jíjí tí mo jí ìfà àbúrò kí wọ́n òrìṣà tó ní bá òun láti kí o tèmi sáré pé ayé tèmi ọ̀tá. Ọ̀dà tí ìbálòpọ̀ ní bá lọ fẹ́ síkì ṣé fẹ́ síkì ló bá jẹ́ ìṣòro yìí rẹ̀ àbúkọ̀ ọ̀dọ́ ló bá jẹ́ kíkà. Gbogbo ẹnu olóògùn ẹlòmíì sáfà bó ṣe tiẹ̀ ní. Gbogbo nínú ìwúrà ni gbogbo nínú gbígbé. Kúrọ́kúrọ́kúrọ́. Sọ̀gáwó dé. Kí tí mo jí Ọlọ́run mo jí kí. Èmi ò mọ èèyàn tó jẹ́ Ọlọ́run tí mo jí kí. Èmi sá ni pé káyé tèmi ó dáa. Ṣé wọ́n lè ní gángan ọmọ mùsùlùmí ṣùgbọ́n bàtà lọ́kọ̀ ni mí mo ṣẹ̀ṣẹ̀ ṣe mo ṣe Christianity mo tún ṣe Muslim mo tún ní Ifá mo tún lọ. Gbogbo onílé wa ẹni bí ilé ìṣe òní tọ́lé mo tún lọ́gbìn abọ́lé yéésù kò tó máa gbàgbá lọ́wọ́ mi ẹlọ́bí wá sí oúnjẹ ní dáadáa mo lóògùn ọmọ ṣe èdè mo ní Fá lọ́dọ̀ nọ́mbà mi yá wọn bẹ sí wọn jẹ́ mo dé lọ wúrà abọ́lé yéésù kò lọ́dọ̀ bí àpolókùn dúdú náà wọn lọ wúrà lọ́dọ̀ ní bẹ́ẹ̀ bá dé ní sinú èmi bẹ́ẹ̀ bá ń bẹ̀. Ojú ló ń tẹ̀ yín ọkùnrin bí láti express.
bẹ́ẹ̀ fi ní sí.